pé ọ̀pọ̀lọpọ̀ ló bá kú bọ́wọ́ àìmọye ilé ni wọ́n jóná látàrí kíni ẹ̀ ń tẹ́sílẹ̀ pọ̀ ju àwọn ọmọ ogun pẹ́pẹ́ àwọn tó wọ kákí àti àwọn ọ̀dọ́ nípínlẹ̀ Imo ni o ojú ìwé kẹjọ bí o ti ẹ̀dùn mọ́ nínú torí pé eégún ẹ̀ tó jáde ó ti kó láyò kíkà ni o àfàyàrí o tá a bá ti rí báyà fi ṣe ni àkàlágbára Ọlọ́run yéè ńlá pàtó ni mo ti rí lókè tètè pé 2023 apá gúúsù ìwọ̀ oòrùn wọn tí ì ṣèpinnu o Tinubu Ọ̀ṣínbàjò Fáyẹmí ẹgẹ́ bó ti hàn dé mẹ́ pé ó dà pàrùn tó ń ṣe ogójì ló ń ṣe ọ̀ọ́dúnrún tó dé bá bóyá dé gbogbo ọlọ́yà pé irú kankan ni wọ́n ó wà mẹ́ pé àwọn wọ́n ṣe àlàkalẹ̀ pé ẹni tó bá máa jáde tó bá àwọn nǹkan kan báyìí àti ẹni tẹ́tí lẹ̀ pọ̀ ju ojúwé kejìlá ìwé ìròyìn Sunday Vanguard nírò mo rí eléyìí lápá sí i kì í sanwó ìsàlẹ̀ kò tiẹ̀ gbẹ̀rẹ̀ àmọ́ ṣùgbọ́n bọ̀sà kì í túṣòkè o ni mo ti rí pé Buhari ẹni àkọ́kọ́ Nàìjíríà tó ní ẹ dárí àwọn gbèsè tá a jẹ jù wá pé kó tiẹ̀ tó béèrè pé dárí àwọn gbèsè tá a jẹ jù wá ó ti kú ìbéèrè ti kú ó ti bá kú bọ́wọ́ ó ti forí nínà gànà èmi kọ́ sọ bẹ́ẹ̀ o yé orúkọ ẹni tó sọ bẹ́ẹ̀ ń bí ni olóyè Olúfàlàyé ẹ wo àwọn àkọlé ọlọ́kan ìjọ̀kan ló hàn dé nínú àwọn ìwé ìròyìn tààrọ̀ yìí o yé bàbá ọlọ́gẹ̀dẹ̀ fàló bàbá olódò bàbá ọlọ́gẹ̀dẹ̀ bùkátà bàbá olódò fàló lágbára Ọlọ́run bàbá láwòye tẹ́mátì òkè lọ́ọ̀ ń dé àmàmù ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì. ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí èyí ni láti fi tó ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ rédíò Tùǹgbà 100.9 FM létí wípé iléeṣẹ́ rédíò Tùǹgbà kò lọ́wọ́ sí àwọn tí wọ́n ṣe ìfọ́nrere wípé kí wọ́n bá gba owó fún ìdókòwò tó lè bọ̀ ń pè ní grant léyìí tí wọ́n tún béèrè owó fọ́ọ̀mù ìforúkọsílẹ̀ kí wọ́n tó ṣe ìrànwọ́ owó iléeṣẹ́ rédíò Tùǹgbà kò lọ́wọ́ sí i. bákan náà iléeṣẹ́ rédíò Tùǹgbà ń rọ àwọn olólùfẹ́ rẹ̀ wípé kí wọ́n má ṣe tẹ́wọ́ gba ìfọ́nrere wípé kí èèyàn wá kówó lé iléeṣẹ́ èyíkéyìí tí olóyìnbó ń pè ní investment àǹrọ̀yìn ẹnikẹ́ni tó bá fẹ́ kówó lé iléeṣẹ́ èyíkéyìí kí ó lọ sí ilé ìfowópamọ́sí tó olóyìnbó ń pè ní báǹkì láti lọ bá wọn dòwò pọ̀. bákan náà ẹ fura o ẹ má ṣe dá ẹnikẹ́ni lóhùn tó bá sọ wípé òun ṣèṣì tẹ àtẹ̀ránṣẹ́ nọ́mbà ìyẹn mẹ́sẹ̀gì sí yín wípé kí ẹ dá nọ́mbà náà padà ẹ má ṣe dá ẹni bẹ́ẹ̀ lóhùn tàbí tó bá ń béèrè fún ATM nọ́mbà yín àkáǹtì nọ́mbà yín àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín nítorí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ni wọ́n ti fi irúfẹ́ ìwà ìlò ní jìbìtì ìdí pàtàkì rèé tá a ṣe ń fọn rere fẹ́yìn olólùfẹ́ iléeṣẹ́ rédíò Tùǹgbà wípé kí ẹ má ṣe tẹ́wọ́ gba irúfẹ́ ìwà yìí. Olùkéde iléeṣẹ́ rédíò Tùǹgbà 100.9 FM. ìjìnlẹ̀ inú ìròyìn ó gbéra tán ojúwé kẹta ìwé ìròyìn Saturday Punch ni mo fi ń ṣe ìròyìn yé mi ò bá tó rogún wáyé ọ̀pá rẹ̀ lọ́wọ́ ẹ̀yí ayé jó òyò lárọ̀ yìí lára òtútù ọjọ́ àbámẹ́ta Saturday wíkẹ́ndì àkọlé tẹ́lẹ̀ gbèrú ni pé látàrí ètò ìṣúná ọdún 2022 FG ìjọba àpapọ̀ lẹ́jẹ́ bẹ́ẹ̀ pé wọ́n gbójú kù lára pé Rivers Èkó látàrí pé owó orí pé wọ́n fojú sun 300 bílíọ̀nù ó lé okòó-dín-mẹ́rin 316 billion naira kábíyèsí ọlọ́run ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní baálé ilé tí kò bá tó baálé ilé ṣe ló ń dábàá èyí tó bá tó baálé ilé ṣe lágbára ọlọ́run àpàṣẹ ni ó ló dín fá fún ròyìn tó wọ́n dé pé látàrí pé tẹ̀yìn lọ pé àwọn ìpínlẹ̀ kan látàrí pé ìjẹ́jọ́ kan ti wáyé ní ilé ẹjọ́ gíga tó wà ní Port Harcourt ní ọjọ́ kẹwàá oṣù kẹjọ pé wo ìpínlẹ̀ Rivers ó ní ẹ̀tọ́ láti máa gba owó orí ọjà ẹrù yẹn value added tax pé kì í ṣe àwọn tẹ́ pé jẹ́ FIRS Federal Inland Revenue Service pé yá ló lẹ́tọ̀ọ́ láti máa gbà ẹgẹ́ bó ti hàn dé pé wọ́n gbé ìgbésẹ̀ ṣé ọ̀rọ̀ English àmì ni ó ní when you forget an important thing something dies tẹ́ ẹ bá gbàgbé ẹja ẹni létí o eléyìí tó mú kí àwọn ìpínlẹ̀ kan káwọn náà sọ pé ẹ wo a ṣe àtìlẹ́yìn fún yíyan gómìnà kan gbà tó jẹ́ pé wọ́n forí korífẹ́ ìkúnlẹ̀kùn ní ìpàdé tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Enugu àmọ́ ṣùgbọ́n wọ̀nyí bó ti ń wọ̀n dé pé ó dà pọ̀rọ̀ yóò ṣe ìkúrewé ó sì wà nílé ẹjọ́ àbọ̀ṣe ń sọ̀rọ̀ lórí ẹ gẹ́gẹ́ bó ti hàn dé pé ìjọba àpapọ̀ nínú ètò ìfojúsùn ìṣúná wọn fún ọdún 2022 wọ́n ṣe àlàkalẹ̀ pé àfojúsùn owó wo ọ̀ọ́dúnrún bílíọ̀nù ó lé okòó-dín-mẹ́rin pé 316 billion naira látàrí kí ni o value added tax gẹ́gẹ́ bó ti hàn dé mi o ẹnìkan tiẹ̀ yọ sọ mi pé ẹ̀wò ó ní àwọn tẹ́ pé ọ̀rọ̀ bá kàn tó jẹ́ pé wọ́n bá kùnà láti ṣe ohun tí ẹ kàn ṣe ọ̀rọ̀ English àmì ni pé he who lives without discipline dies without honour pé ẹni tó bá ń gbé ìgbé ayé ẹ̀ láì ní ìkó oníníjànú kò lè bára ẹ̀ wé sí ohun tó tọ́ pé àní tó ṣe yóò dà bí kó lẹ́nìkan tó lè bá wí ẹni bẹ́ẹ̀ pé yóò kú láì ní ọlá láì ní ọwọ́ ni pé àwọn ilé iṣẹ́ tọ̀dọ̀ kan pé ministry ni o tó bá kọ̀ láti pa owó tó yẹ kó pa wọlé o àbí àwọn ẹ̀ka kan ni o àbí àwọn agency ni o àbí àwọn tó pé ọ̀rọ̀ kan pé tán bá kọ̀ pé ó dà pé ìjọba
àpapọ̀ kò ní fojú rí wọn o torí pé wọ́n ti ṣe àlàkalẹ̀ pé 316 bílíọ̀nù náírà ọ̀ọ́dúnrún bílíọ̀nù lé okòó dín mẹ́rin ní ọdún tó ń bọ̀ pé wọ́n fojú sùn láti pa wọlé o ẹ wo ìròyìn yẹn pọ̀ ó gbalẹ̀ ojú bẹ́ẹ̀ torí pé ojú ìwé kẹta kò bá tọrọ ogún ayé ni o ìwé ìròyìn Saturday Punch tó jẹ́ pé ó jáde ní àárọ̀ yìí ẹ mọ̀ tí ẹ kẹ́ ṣe ẹni wọ́n mú ẹ̀rà ẹ̀ka ọmọ kó ń bẹ̀ mo lọ sójú ìwé keje yéé àkọlé tí eléyìí gbèrú olórogún ni o pé ká máa pín inú ẹgbẹ́ òṣèlú Progressive Congress pé agbègbè báyìí ni kílè ti jáde wá ẹni tó máa ta kàngbọ̀n tó máa da ìdìbò báyìí ó ti wá ó ti dúró ti fìdí múlẹ̀ ó ti jókòó kalẹ̀ digbí èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o ìkànkan ó lẹ́nu pa ó lẹ́nu bí ẹyẹ nínú ẹgbẹ́ òṣèlú Progressive Congress ló jẹ́ pé ó ń sọ bẹ́ẹ̀ ní àárọ̀ yìí ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó là kì í wí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀ bí yẹn máa tẹ̀dẹ̀ kú bẹ́ẹ̀ gan wọn ní sinmi síbẹ̀ lójú fáfúnni tó pé ó wọ̀n de pé ìkànkan nínú ẹgbẹ́ òṣèlú Progressive Congress ló pé ṣé rí ọ̀rọ̀ pé níbo ni ó ti yẹ kí ààrẹ wá nínú ẹgbẹ́ òṣèlú Progressive Congress ní ọdún tó ń jẹ́ pé à ń pín sí agbègbè à ń gbé pé ẹlẹ́kùnjẹkùn yìí pé ó ti wá ó ti dúró ti fìdí múlẹ̀ pé látàrí pé kí ni pé ilé ajẹ́ kí ìfẹ́ àti ìṣọ̀kan kó tó bọ̀ tẹ̀síwájú nínú ẹgbẹ́ òṣèlú àti ní Nàìjíríà tó dájú ní àgbà ńlá yé ẹgẹ́ bó ti yàn démi láàárọ̀ yìí o ẹni tó ń sọ lédè ó ní ọ̀rọ̀ ìwé aláwòye mi náà púrọ̀ níyì ẹ̀tẹ́ ló mú wa ó ní bí ò tiẹ̀ sí nínú òfin ẹgbẹ́ òṣèlú Progressive ó wà nínú òfin wọn kọ́lẹ̀ ó ní bí ò tiẹ̀ sí níbẹ̀ ó ní ṣùgbọ́n nítorí ìṣọ̀kan àti ìfẹ́ tí a ní sílẹ̀ àti pé ẹnìkan ìbí òjò bí bẹ́ẹ̀ nìkan máa ń jẹ ẹnìkan òfẹ́ nìkan jẹ pé ìjẹnimáyé ni wọ́n ń pè pé ó yẹ kó jẹ́ pé àpàbí kó ti wá ó ti dúró ó ń sọ̀rọ̀ dímọ̀ níbi ètò tẹ́ pé wọ́n ṣe tẹ́ pé àwọn tó pé ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa àwọn gómìnà ya apá àríwá àti gúúsù níbo gan ló jẹ́ kí ààrẹ kó jáde wá wọ́n ní wọ́n wá tẹnu bọ̀rọ̀ nínú ẹ̀rọ ní ètò tó dá ẹ̀rín lẹ̀ ló jẹ́ kí mọ́tò ká tó pé wọ́n fi ọ̀rọ̀ wá ẹni tó jẹ́ pé èèkàn yín lẹ́nu wò yẹn Òsítà Òkèṣukwu ló ń sọ̀rọ̀ ní ẹ̀wò sóní ó tún máa tẹ̀sán pé nípa sóní pé kò jẹ́ kó jẹ́ kẹ́ òun látọ̀ máa sọ nísìnyí pé láti yọ ọdún ta ní ṣe ọ̀rọ̀ nípa democracy bọ̀ bí ogún ọdún yìí pé àtúnṣe máa ṣe fanfa lórí sóní pé eléyìí ti wá ó ti dúró pé ẹnìkan ò gbọ́dọ̀ jẹ́ kílẹ̀ fẹ́ tó bá jẹ́ nìkan ló ń jẹ àwọn tó kọ́ àrùn pé ó dà pé ìjẹni máa ń pé èrò tí ó yẹ kó sínú ọgbọ́n á fẹ́ wà nù wọn o ẹ wo ọ̀rọ̀ tó sọ́pọ̀ mi o ó ní ọgbọ́n la fi ń tolé o ìmọ̀ la fi ń to ọ̀dẹ̀ làákàyè la fi ń to ìlú pé eléyìí o pé bí ojú bí bó ti yẹ kó rí ni pé kò ń ṣe tó yẹ ká wá pọ́n lẹ́nu rẹ̀ pé níbo ni yébi ni táwọn ni ó pọ̀ tó sọ ojú keje ìwé ìròyìn ìwé ìròyìn Saturday Punch ni mo ti ka díẹ̀ mbẹ́ ẹni ọmú ẹ̀rà ẹ̀ka ò mo kó mbẹ́ mo lọ sójú ìwé kẹjọ o olórogún náà ni yegene o lápásì lókè téńté ni mo ti rí rẹ̀ pé àwọn ajínigbé gbowó bandit agbésùnmọ̀mí wọ́n ti yànda 5 nínú àwọn ọ̀ṣùkúrò Bethel Baptist School tẹ́ pé wọ́n kó lọ 4 sì kú ní àkàtà wọn o àkọlé tó gbèrú nìyẹn o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní báwo gbọ́lù ara Ọ̀yọ́ lágbára Ọlọ́run títí alẹ́ báyìí àgbòrin wọn ni ló ti fá fún ròyìn tó wọ́n dé yìí pé 5 nínú àwọn tẹ́pẹ́ ọmọléèwé Bethel Baptist School tẹ́pẹ́ ìpínlẹ̀ Kaduna tẹ́pẹ́ wọ́n ti jí gbé ṣe díẹ̀ ní ọjọ́ Jímọ̀ yẹn ní àná òde yìí rẹ́ pé ọpẹ́ o lórin tí àwọn òbí alágbàtọ́ àti gbogbo àwọn tí ọ̀rọ̀ kan tẹ́ pé wọ́n ń kọ pé wọ́n ti yànda wọn o gẹ́gẹ́ bó ti ọ̀nà kíá ṣé ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní bí pápá bá ń jólóko máa jẹ̀lẹ̀ ló ń ṣòfófó pé náà gọ́fà ọmọ tẹ́ pé wọ́n jí kó tẹ́ pé díẹ̀díẹ̀ ní ọjọ́ 5 oṣù keje tẹ́ pé wọ́n ti ń yànda wọn pé nísìnyí o ìròyìn ti wá hàn dé o pé 5 wọn ni wọ́n ti fi síta ni wọ́n ti yànda o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní àìgá èèyàn kò pé kó gbé ò má tọrùn pé àwọn ọmọ wọ̀nyí ní Kaduna ní ọjọ́ 5 oṣù kẹfà ní ọdún tàwa ìjọ pé wọ́n ti jí wọn gbé pẹ̀lú àwọn tẹ́ pé wọ́n ní àwò tẹ́ ẹ bá fẹ́ rí ọmọ yín ẹ fẹ́ rí ìtẹ́pẹ́ àgbàtọ́ wọn yín ẹ sanwó ni o pé ṣùgbọ́n o ẹgẹ́ bẹ́ẹ̀ ń tọ́ orúkọ ẹ̀wọ̀n débi tẹ́pẹ́ ọ̀ fi ọ̀rọ̀ sílẹ̀ tẹ́pẹ́ òun jẹ́ ẹni ọ̀wọ̀ òun sí Ọlọ́run Dr. Israel Akànjí ló wá tẹnubọ̀rọ̀ ó ní yé ó ní ẹni òjò pa tí yàrá ò pa ó ní kílò ẹ̀ kó máa ṣe tó bá yẹ kó mùsùlùmí ni a máa ní alihamudulilayi tó bá yẹ kírísítẹ́nì ni a máa ní àríyá tó bá lè já àwọn oníṣẹ́ ni a ní muso pé Ọlọ́run ẹni ohun tó bá lóun ó sọ ní di ẹrú tó bá sọ ní di wẹ̀fà ó ní kàmáde pé náà wọ́n dùn gan pé àwọn 5 ti dé pé 4 ló kó pé àwọn gbàgbọ́ nínú Ọlọ́run pé 4 tó kù pé wọ́n á padà fún wọn lẹ̀ ẹ wo ó sọ ohun tó pọ̀ ń bí ìgbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ pé àti matron tó jẹ́ pé ìyá òun ló fi jẹ́ pé 6 ni àwọn tó dé àwọn ọmọ sùkúrù 5 àti jẹ́ pé matron lòun pé wọ́n jẹ́ 6 ó ní àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn dẹ̀ dúpẹ́ fún àdúrà ọmọ Nàìjíríà pé síbẹ̀ o àwọn 4 tó kù náà ní agbára Ọlọ́run pé wọ́n ó padà wá yé ó fi ọ̀rọ̀ English àmì káàdì yẹn nílẹ̀ pé when God is involved hope is never lost pé tọ́lọ́ máa dá sí nǹkan pé àwọn mọ̀ pé ìrètí ò ti ṣáàkì àti pẹ̀lú pé nothing is late when God stepping pé kìnnìkan ti pẹ́ jù pé kò pẹ́ jù tọ́lọ́ máa dẹ́ tó bá dẹ́sẹ̀ sí nǹkan náà pé àwọn retí 4 tó kù pé àwọn mọ̀ pé wọ́n á dé ojúwe kẹjọ ìwé ìròyìn Saturday Punch ni mo ti rí yìí tí mo kà díẹ̀ ń bẹ̀ yẹn ẹ̀yin náà ẹ̀nà ọmú ẹ̀rà ẹ̀ka ọmọ kó ń bẹ́ o mo wá lọ sójú ìwé kẹrìnlá yé olórogún náà ni o lókè téńté ni mo ti rí pẹ̀lú àkọlé tó gbèrò pé Tinubu padà dé o sí Nàìjíríà lẹ́yìn oṣù 3 tó ti lò ní orílẹ̀-èdè United Kingdom láti gba ìtọ́jú nípa ti ìlera àkọlé tó gbèrò nìyẹn o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní bá àbá lọ kì í dé ẹni tí ò bá ní gẹ̀ẹ́sì kì í dé wọ̀nwọ̀nwọ̀n òun ló dín fá fún ròyìn tó wọ̀n dé pé ẹni tó jẹ́ aṣíwájú ẹgbẹ́ òṣèlú Progressive Congress Jagaban Ifá Èkó tó kọ́ ẹ̀wọ̀n dé mi ò yẹn tó jẹ́ gómìnà nígbà kan ní ìpínlẹ̀ Èkó aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pé ní ọjọ́ Jímọ̀ lóde yìí ní ìròyìn jẹ́
kàn pé ó ti padà dé sí Nàìjíríà pé wọ́n ń kọ́ni káàbọ̀ o lẹ́yìn oṣù mẹ́ta jẹ́ pé ó ti lọ gba ìtọ́jú nípa ti ètò ìlẹ́tọ́ pé òṣìṣẹ́ abẹ nípa ti orókún ẹ̀ gẹ́gẹ́ bó ti hàn níbi ṣé ọ̀rọ̀ ìwé aláwọ̀ yẹmi ni ó ní ọ̀rọ̀ ìkọ̀kọ̀ gbangba ló ń bọ̀ gẹ́gẹ́ bó ti hàn níbi ó ní eléyìí o ní ọjọ́ kejì tẹ́ pé ẹni tẹ́ pé gómìnà tó wà lórí nípínlẹ̀ Èkó torúkọ tiẹ̀ ó níbi ọ̀gbẹ́ni Babájídé Olúṣọlá Sanwó tẹ́ pé òun náà tẹ́ pé ẹ̀yin swaga ẹ wo àwọn ṣàtìlẹ́yìn o ẹni tó jẹ́ aṣojú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress kó náà sí kí ni o kó bọ́ta kóta kan gbọ̀n ní 2023 ní ẹgbẹ́ òṣèlú All Progressives Congress láti díje dupò ààrẹ oníjọ́ kejì tẹ́ pé gómìnà Sanwó-Olú àtàwọn swaga tẹ́ pé wọ́n ṣe ìpàdé tán ni ẹni tó jẹ́ aṣíwájú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ló jẹ́ pé ó dé o àmọ́ ìwọ̀rọ̀ ìwé aláwọ̀ yẹmi ni ó ní adákẹ́ máa fọ̀hún àmọ́tẹ́ni tí ń ṣe wọ́n ní ṣùgbọ́n ní àsìkò tí àti ẹ̀ ń kàròyìn yìí tí wọ́n ń kóròyìn jọ pé ní ọ̀rọ̀ kan gan tẹ́ pé ẹni tí ọ̀rọ̀ kan gan tẹ́ pé wọ́n tẹ̀ ní ó yá máa bọ̀ táwọn ẹgbẹ́ kan ṣiṣẹ́ nìjọ pé eléyìí ni ó lọ ó fi tiẹ̀ ó lè ṣe ó kájú ẹ̀ ó tó ọpọlọ ń bẹ ìmọ̀ ń bẹ ó ti ṣe kan rí lẹ́kọ̀ọ́ ó lè ṣe egun Nàìjíríà ó lè tukọ̀ ẹ̀ ó ní òun gan di àsìkò yìí kò tiẹ̀ lánàá kò tiẹ̀ sọ̀rọ̀ pé ewu aláàfin báyìí ẹgẹ bó ti hàn dénú yẹn àmọ́ ṣùgbọ́n mọ̀ ṣáà ẹni tó jẹ́ olùkọ́sàkùtì sí ẹni tó jẹ́ aṣíwájú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tó yẹ orúkọ tiẹ̀ hàn dé níbí ló ń sọ̀rọ̀ dímọ̀ láàárọ̀ yìí ó níyàwó aṣíwájú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ó ló ti dé o pé ó ti pàdé o ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni ó lọ́mọ kì í jíṣẹ́ bàbá ẹ̀ kó jìyà pé ó dé ní àná sí Nàìjíríà padà ó ní ó dúpẹ́ ní Ọlọ́run pé eléyìí tó lọ ṣe pé ara ti mokun ẹ wo wọ́n wá sọ sínú ìwé ìròyìn tí mo rí sí mi ò lè mójú kó mẹ́ pé láì tiẹ̀ tí ì sọ̀rọ̀ ẹni tó jẹ́ Ifá Ìkòyí pé wọn ó díje dupò ààrẹ wọn ó ṣe léyìí pé òun fúnra ẹ̀ pé àwọn ẹgbẹ́ swaga yìí wọ́n ti ní mílíọ̀nù 12 tí wọ́n ti ṣe tán pé àwa jókòó wá dúró àrẹ tí pé kí ọdún 2023 kọkàndé báyìí káàdé bọ́ta kátẹ̀ka pé a dìbò fún aṣíwájú pé kó di ẹni tó jẹ́ pé ààrẹ wa Nàìjíríà ọ̀rọ̀ ìwé aláwọ̀ yé mi o àtọ̀rọ̀ English àmì ó bà pọ̀ mẹ́ o àmọ́ tí mo ṣá mo ṣẹ́nu ko díẹ̀ ńbẹ̀ torí pé ojúwe kanìlá ni mo ti rí ìròyìn tẹ́mi ká díẹ̀ ńbẹ̀ ẹ̀yin náà mọ̀ tí ẹ ká ṣe ẹ̀nà ọmọ ẹ̀rà ẹ̀ka kí n tó gbé ìwé ìròyìn Saturday Punch kalẹ̀ mo lọ sí ojú ìwé ogún ìwé ìròyìn yìí yé olórogún ni o lójú ìwé ogún sí ojú ìwé ìkọkànléníogún ó gbalẹ̀ síbẹ̀ ẹnu mi àgò eléyìí mi ò bá tó rogún wáyé torí pé lápàtún ojú ogún lápàsì ojú ìkọkànléníogún òun nìkan ló jẹ gàba tó gbalẹ̀ síbẹ̀ o àkọọ́lé tó wá gbèrú de pé a jẹ oúnjẹ tí ò ní adùn tí ò ní iyọ̀ àtàwọn ìṣebẹ̀ o yé amú omi ìdọ̀tí o níbùbá ní ibùdó ní ọ̀dọ̀ àwọn tẹ́ pé ajínigbé gbowó pé ẹ fẹ́ rí ọmọ yín ẹ sàn yín báyìí ni o àwọn tó rí iyọ̀ tí wọ́n dé ni wọ́n ń tẹnu bọ̀rọ̀ bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó lójú tí ó ròyìn ogun kò ní kú sógun a ní àwa gbọ́ àwọn yàrá fẹ́ gbọ́ tó pé ó lọ láyọ̀ ó bọ̀ láyọ̀ àwọn tó lọ tí ò padà dé ò lè ròyìn òun ló dín fáfúrò ètò wọn dé ń bí pé àwọn èèyàn tó pé ọ̀rọ̀ kan àwọn ọmọ iléèwé tẹ́ pé wọ́n filẹ̀ ní ẹnìkan tó rúkọ wọn dé nìyẹn Agnes gẹ́gẹ́ bó ti wà níwòrì pé ó sì ń dàbẹ́ ni pé àlá ni sí ọmọdébìnrin pé ẹ̀rù sì wà ní ara ẹ̀ bó lẹ́ pé ìròyìn jẹ́ mọ̀ pé ó ní lọ́kàn pé òun máa padà sílé ìwé tí òun ni ó ní sọ pé àwọn mọ̀ pé igi tó tọ́ ní atẹ́gùn dára mọ̀ pé the more colourful your destiny is the more severe your attack will be pé òun mọ̀ pé bí èèyàn bá ṣe lógo tó náà ló máa ń rí ìdojúkọ pé torí pé ó ní ọkàn àti ìdílọ́yà ẹni tó wá jẹ́ màmá tiẹ̀ tó jẹ́ pé orúkọ tiẹ̀ ń débi o abilékọ Joy ló wá ń gbẹnu sọ pé òun sì ń wá ilé ìwé tó jẹ́ pé òun àti ẹ̀ fi sí ṣé kóun tó fi sí ilé ìwé Kaduna yìí náà ni àbí kóun mú kóun ní ìpínlẹ̀ Kaduna kó lọ kàwé ẹ̀ níbòmí ó ní pé ẹ̀rù sì wà lára ẹ̀ pé àti pẹ̀lú òun ti gbé àwọn ìgbésẹ̀ tẹ́ pé nípasẹ̀ ètò ìlera láti yẹ̀wò ẹ̀ ọsibítù ya òun náà ti ṣe yẹn fún àwọn tọrọ kan tó yẹ pé wọ́n fi ilẹ̀ yìí wọ́n wá tẹnubọ̀rọ̀ wọ́n ní yéé wọ́n ní ọ̀rọ̀ tí ò kan ní àìtorí oko ẹ̀ wálé pé ohun tó ju àwọn rí àwọn ọ̀dọ́lágbọ̀n àmọ́ ṣùgbọ́n ìṣá ní ibùdó àwọn tẹ́pẹ́ ajínigbé pé omi ìdọ̀tí tí ìṣe omi tó mọ́ mímu ni o ní agbára ọ̀hún pé oúnjẹ tí jẹ́ pé kò tiẹ̀ ní ohun ìsebẹ̀ àti jẹ́ pé ayé tẹ́pẹ́ olókùn gan tí wọ́n fi sí táàmùdù pé oúnjẹ ìdùn mọ́mì I love your food o wọ́n ní kò sí lójọ pé èyí táwọn rí làwọn ń jẹ wọ́n sọ tó pọ̀ níbí o àmọ́ ṣùgbọ́n ìṣá àwọn òbí tí ọ̀rọ̀ kan wá tẹnubọ̀rọ̀ wọ́n ní ẹ wo àwọn òbí à ń bẹ FG bàbá ìyá fún gbogbo ọmọ Nàìjíríà lásìkò pé ẹ ṣe tí ẹ kẹ́ ṣe o wọ́n ní ẹni lè ná ni òun ló lè gbèjà ni o wọ́n wá mú ọ̀rọ̀ English àbí pé FG pé confidence in God makes you God to your problem pé tí yẹn bá nígbàgbọ́ nú Ọlọ́run ẹni bí àdé Ọlọ́run kékeré fún ìṣòro tó ní pé àgbàgbọ́ nú ẹ̀yìn FG tó wà lóróyè ẹ ṣe kótóró kótóbà kótó ṣe pé ẹ ṣètò ààbò àtẹ̀yìn ìpínlẹ̀ náà ẹ ṣètò ààbò kótóró àwọn tó jẹ́ pé wọ́n tún wá mọ̀ nípa ètò ààbò tó jẹ́ pé ọ̀rọ̀ ìwé aláwọ̀ yé mi ni ó lẹ́ni mojú ògùn ló yẹ kó pa Benin rè àwọn náà tún wá nẹnu sí pé àwọn ó sọ̀ sókè o pé ṣe rí àti bọ́ lọ́wọ́ àwọn tó ń ṣẹlẹ̀ yìí kó má bàa ṣẹlẹ̀ mọ́ àwọn ọ̀nà rè ṣe ọ̀rọ̀ English àmì náà mú lò pé those who know why we always employ those who know how àwọn tó mọ ìdí tá a fi ń láti yan kan lágbára Ọlọ́run wọ́n máa mú àwọn báwo la fẹ́ ṣe kò yé mi wọ́n máa mú wọn sí tí wọ́n ní o ti Jésù fídíò mo ti gbé ìwé ìròyìn Saturday Punch kalẹ̀ mo wá gbé ìwé ìròyìn Saturday Vanguard torí pé kí ni o ẹnìkan ìjẹ́ kí lẹ́ fẹ́ yé ìwé ìròyìn Saturday Vanguard rẹ ojú ìwé kẹta ni mo gbà lọ́nbẹ̀ olórogún ni o yé olórogún ni o lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ́ ni mo ti rí retí mo kọ́ fẹ́fẹ́ ti kàn yí o pẹ̀lú àkọọ́lé tó ń gbèrò pé Gani Adams àti àwọn ẹ̀ṣọ́ aláàbò ní apá gúúsù ìwọ̀ oòrùn níbí pé àwọn ó ṣe
nkọ́wọ́ àwọn ó ṣe alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú àwọn NPF ọlọ́pàá ní ojú ọ̀nà Èkó sí Ìbàdàn látàrí kí ni o ètò ààbò kó lè fẹsẹ̀ múlẹ̀ àkọlé tó gbèrú nìyẹn o ọ̀rọ̀ English àmì ni ó ní if you want to be a champion select a champion to work with tó o bá fẹ́ di aṣẹ́gun lágbára Ọlọ́run o gbọ́dọ̀ fojú sílẹ̀ kó àwọn olórí èèyàn tẹ́ pé ó bá rìn torí pé bẹ́yàn bá olórí búrin lágbára Ọlọ́run á padà lórí búrin olórí fáfúnù tẹ́ pé wọ́n dé pé àwọn tẹ́ pé wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò àti àwọn tí ọ̀rọ̀ kan ẹ̀sìn mẹ́ta mò ń wòye àti jí àwọn group àwọn ẹgbẹ́ ọ̀kan ní àná òde inú wọn sọ pé ẹ wo àwọn ọlọ́pàá tẹ́ pé wọ́n kẹ́kọ̀ọ́ kọ́ṣẹ́mọṣẹ́ nípa ti ètò ìdáàbò ní Nàìjíríà tó dájú ní àgbára tẹ́ pé irin tuntun ń bẹ lọ́wọ́ wọn irin tí ọwọ́n yìí ó wá ní láísẹ̀nsì èyí tó kéré ni o èyí tó gùn ni o orúkọ yòówù kó lè máa jẹ́ iná kan náà ni o iná burúkú iná gbóná iná lala ló ń ti ẹnu pé àwọn ṣetán láti bá àwọn ṣiṣẹ́ papọ̀ nítorí kíni wọ́n ní ojú ọ̀nà Èkó sí Ìbàdàn pé ó lè fẹ́ di pé ibùdó àwọn tẹ́ pé ajínigbé gbowó àwọn ìbàbàjẹ́ mi ẹja gbà ni o lọ́mbreak ni o kíní kan ni o pé gbogbo ilé òdùn mú àwọn nínú o gẹ́gẹ́ bó ti hàn dé ni wọ́n fi ọ̀rọ̀ náà rán ní pé ó jẹ́ akọ̀wé fún ẹgbẹ́ kan tẹ́ pé orúkọ tiẹ̀ wọ́n níbi ọ̀gbẹ́ni Adéwọlé Ìrètí ó ní purpose is realized when principle are followed pé bẹ́ẹ̀ má fẹ́ tètè jí kò sí ní tó lè ṣe ju pé kó tètè sùn lọ lágbára lọ́n bẹ́ẹ̀ yẹn má lọ pẹ́ sùn tó ló fẹ́ tètè jí lágbára lọ́n apẹ́ jí o pé àwọn ti kọ ìwé báírò àti ìwé báyìí àwọn kọ́ sí àwọn àjọ ọlọ́pàá pé ẹ̀yin ọlọ́pàá o kì í ṣe pé fún nǹkan mi kí ètò ààbò túnbọ̀ lè fẹsẹ̀ múlẹ̀ pé torí pé àtúndù sí òpó bí abàlújẹ́ àwọn níyàn kọ̀ pé káwọn jọ ṣe àti pẹ̀lú onílù onífẹ́ òtù ẹni pé kí ìlú tó rò nìkan kọ́ ló máa gbé bẹ́ẹ̀ pé eléyìí ni àwọn ńlọ pé no champions win salo káwọn lè tó kún lọ́wọ́ ní ojú ọ̀nà Èkó sí Ìbàdàn pé àwọn èèyàn wa ń kígbe pé kí ló wá ń ṣẹlẹ̀ mí ṣé ká má kọjá lọ́sàn-án ni ṣé ká má rìn láàárọ̀ ni pé eléyìí ni àwọn fi kọ̀wé sí àjọ ọlọ́pàá pé àwọn mọ̀ pé tán máa lè tẹ́wọ́ gba eléyìí tí àwọn kọ sí wọn yìí táwọn máa jọ ṣe papọ̀ pé àwọn ní pé àwọn aṣẹ́gun àwọn tẹ́ pé wọ́n ń ṣe ìwà ìbàjẹ́ ní àgbẹ̀ ẹ fẹ́ mú àwọn tẹ́ pé wọ́n jẹ́ ẹgbẹ́ wọn yìí yé orúkọ wọn mà pọ̀ mi o Oòduà People's Congress wà ń bẹ o Àgbẹ̀kọ̀yà wà ń bẹ o àwọn ẹgbẹ́ ọlọ́dẹ ìbílẹ̀ wọ́n wà ń bẹ o Vigilante Group of Nigeria wọ́n wà ń bẹ o Ìṣọ̀kan Ilé Oòduà wà ń bẹ o àti Cosmic àtàwọn bẹ́ẹ̀ lọ ẹ wo ẹ̀nà ọmú ìròyìn wo ìwé ìròyìn Saturday Vanguard tó jẹ́ pé ó jáde ní àárọ̀ yìí ojúwe kẹta ni mo ti ka díẹ̀ ń bẹ ẹ mọ tẹ kẹsì ẹ ra ẹka o mo kó mbẹ yé ojúwe karùn-ún mo gbà lọ yìí o olórogún náà ni again and again lápàtún lápàsí mo ti ń wà mọ ẹ jẹ́ mu ní kankan mo rí kan lápàtún lókè téńté Wike Mákindé wọ́n ní ẹ wò kò síbòmíì tó yẹ kí ẹni tó máa jí ààrẹ ní ọdún 2023 Nàìjíríà tó dájú ní àgbára yìí tó yẹ kó ti wá bí ó ṣe apá gúúsù àkọlé tó gbèrú nìyẹn ọ̀rọ̀ ìwé aláwòye mi ni olójú méjì tí ìlú dùndún ní ohun kan ló fi ń fọ̀ àti pẹ̀lú méjì ńlẹ̀kùn bí òsínú aṣíta méjìlá wo ni bí òjẹ́ yíyan ajé ìbú méjìlá tàkìtì àtàtù tàbí àtàfẹ̀yìnlẹ̀ ló dífá fún ròyìn tó wọ̀n dé yìí o pé gómìnà Nyesom Wike tìpínlẹ̀ Rivers nìyẹn àtẹni tó jẹ́ gómìnà tó wà lórí nípínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀rọ̀ Ṣèyí Mákindé ni wọ́n ṣe ẹnu kò pé ẹ wo tó ẹ pé ààrẹ fún ààrẹ Nàìjíríà tó dájú ní àgbáyé pàtàkì lọ ní ẹgbẹ́ òṣèlú PDP pé ẹni tó yẹ kán jẹ́ pé ibi jẹ́ kán ti sí pé apá gúúsù yìí náà ló ti yẹ kẹ́ńtọ́ máa ti sí kó ti wá o wọ́n sọ ilé ìdímọ̀ wọ́n ní bólẹ̀ pé ẹni tó jẹ́ gómìnà tó wà lórí nípínlẹ̀ Ọ̀yọ́ kò sẹ́ni táwọn tẹ̀ tí kẹfín táwọn tí fura kúyà ó ń ṣe àtìlẹ́yìn fún kúyà pẹ̀lú tó ń sọ lọ́kàn tó wúyè wọ́n ní àmọ́ ṣùgbọ́n sẹ́rí ní Nyesom Wike pé ó jọ bẹ́ẹ̀ ni pé òun fúnra ẹ̀ gan ní ó ní lọ́kàn ní ọdún 2023 láti takọ̀ngbọ̀n láti bọ́ta láti díje dupò kí ni o pé wọ́n lọ́run tá ò mọ̀ la ò mọ́ kò sẹ́ni tí ò mọ̀ pé ẹni tí ń ṣe gbà ò ló lọ́wọ́ ìbà Ọlọ́run ìbà ìwà pé ó ní lọ́kàn láti díje dupò ààrẹ ní Nàìjíríà ní ọdún 23 wọ́n wá pẹnu pọ̀ ìyẹn Wike àti Mákindé wọ́n ní àwọn akin ẹgbẹ́ wọn ní Sokoto àti Bauchi Aminu Tambuwa àti Bala Muhammed pé kí ló ń ṣe yín pé kí ló dé ọ̀rọ̀ English Aminu Musa ni pé bẹ́ẹ̀ kàwé pé when purpose is not understood abuse is inevitable téèyàn máa fẹ́ ṣe kinní kan tí ò bá ti yé èdè tó fi ń ṣe kinní yẹn kò sígbà tó ń tàn wọn ní ṣe pé Nàìjíríà tí gbogbo wa ni kó máa gbọ́dọ̀ bàjẹ́ pé àsìkò yìí tó tọ́ yìí lẹ́yìn tẹ́ pé àwọn kan ti wà lórí ẹ wo wọ́n tẹnu bọ àlàkalẹ̀ ń bí o ẹni tó wà ní mínísítà tí mo sọ lórí orúkọ yìí òun ni ẹni tó jẹ́ pé igbákejì ààrẹ Nàìjíríà gbà kan yẹn Àtíkù Abubakar ó sọ̀rọ̀ àwọn èèyàn wa ń dáná pé ní àìpẹ́ yìí ni ẹni tó jẹ́ igbákejì ààrẹ tó jẹ́ pé òun díje dupò ààrẹ fún ẹgbẹ́ òṣèlú PDP láti dupò ààrẹ Nàìjíríà ní kò pẹ́pẹ́ yìí wọ́n ló ń sọ pé ẹ wò ẹ jẹ́ kí ẹni tó máa díje dupò ààrẹ yìí láti ibi kíbi ni kó ti wá wọ́n nílé tó ń ṣe iye àwọn ọ̀pọ̀ àwọn dẹ̀mọ́ tó ń sọ bẹ́ẹ̀ pé kó lè ní àǹfààní láti já kíní ìgbà pé òun náà ló tún déwájú nínú ẹgbẹ́ òṣèlú PDP láti wá díje dupò ààrẹ ni o yé ọ̀rọ̀ ìwé aláwìyé mi náà fi parí ẹ̀ pé tọ́ntọ́n ní ògọ́ o ẹni tí à ń tàn ní ògbọ́n ẹni tí à ń tàn dẹ̀ gbọ́n ẹni tó ń tàn ní lógbọ́n jù náà yé onífàkì tán take time kó má padà kiri ẹ̀ mọ́ nǹkan bọ́ Àbújá jìnnà ojúwe karùn-ún mo ti ka díẹ̀ mẹ́ o ìwé ìròyìn Saturday Vanguard ẹ̀ka o yé mo lọ sí apá sí i lójúwe karùn-ún náà mo sì wà pẹ̀lú àkọlé tó gbèrú pé ẹgbẹ́ òṣèlú PDP wọ́n gbọ́dọ̀ kíyèsára látàrí pé ní o ẹlẹ́kùnjẹkùn èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o àwọn ìgbìmọ̀ aláfọkàntán o alága ni wọ́n sọ bẹ́ẹ̀ pé ẹ jẹ́ kíyèsára ní ẹgbẹ́ òṣèlú ẹ jẹ́ amọ̀ntànṣe o bí àṣàyà oníṣùkọ́ nìyẹn ẹ jẹ́ amọ̀ntànṣe o ẹgbẹ́ òṣèlú PDP látàrí pé ní o ẹlẹ́kùnjẹkùn àkọlé tó gbèrú nìyẹn ọ̀rọ̀ ìwé aláwọ̀ yẹmi ni o ó ní tinú mi ni wọ́n ṣe kì
kì í jẹ́ kéèyàn tẹ́gbẹ́ èmi ni mo nira mi kì í jẹ́ kéèyàn tágbà ìbá ọdún ìbá yorùbá èmi ìwọ́n ní ẹ jẹ́ má sọ̀rọ̀ dànù ńbẹ́ ni ó bá létí ní gbọ́rọ̀ mú ní tó máa ti bá àwọn sọ̀rọ̀ tí yóò gbọ́ ní ẹ má sọ̀rọ̀ dànù eléyìí ò lè gbọ́ láláì dèdè ti lu etí ẹ̀ òun ló dé fáfún ròyìn tó wọ̀n déye pé ṣáájú ìdìbò ọdún 2023 ọlọ́run ajé ó bá aláyé àmín àti àṣẹ o àwọn ìgbìmọ̀ aláfọ̀tàn ẹgbẹ́ òṣèlú PDP board of trustees àtàwọn tẹ́kọ̀rọ̀gà tẹ́kọ̀rọ̀ kan ẹgbẹ́ òṣèlú PDP yìí ní ẹnìkan tó rúkọ ẹ̀wọ̀n dé ń bí o sínítọ̀ Walid Jibril ló ń ṣẹnu pé òun máa mọ tó ń sọ báyìí pé ẹgbẹ́ òṣèlú àwọn PDP power pé ẹ kíyèsára o ẹ má jẹ́ kí eléyìí pé agbègbèságbè ẹ̀tọ́ nìyí ẹ má jẹ́ ó ṣe àkóbá fún ẹgbẹ́ òṣèlú ti àwọn o wọ́n ń sọ tó pọ̀ ń bí onígbò ọ̀rọ̀ ìwé aláwọ̀ yémi ni o ó ní ètè tó dá ìrìnlẹ̀ ló jẹ́ kí Mótúká ní ilé olú ẹgbẹ́ òṣèlú PDP ló ti ń sọ ilé ìdímọ̀ pé ohun tí yóò kàn lórí pé àbúlẹ̀ pé nínú ètò òfin àwọn pé ẹ wo apá ibi tí a ti fẹ́ kẹ́ni kan wá ààrẹ àbẹ́lẹ̀ pé jẹ́ ká mọ tán jẹ́ ká jẹ́ káyára ní bírèni o ẹgẹ́ bó ti yàn dé ń bí o ó sì àlàkalẹ̀ orúkọ tó pọ̀ ń bí ó ní kì í ṣe pé ọ́fíìsì ààrẹ fẹ́ pín kì í ṣe pé ọ́fíìsì igbákejì ààrẹ fẹ́ pín ó ní kì í ṣe pé ọ́fíìsì ààrẹ lẹ́gbìmọ̀ aṣòfin àbí ọ́fíìsì ààrẹ abẹnugọ ilé-ìgbìmọ̀ aṣòfin ó ní ṣùgbọ́n ẹni tó máa jẹ́ ààrẹ ní Nàìjíríà tó dájú ní àgbáyé ní 2023 ó ní jẹ́ ká mọ tá à ń ṣe o ẹ wo ó sọ tó pọ̀ ń bí tó jẹ́ pé ànáti kéṣe ó la gbọ́dọ̀ ṣe ní ká ṣe o kí ni ẹ ká ṣe ó wà lójú karùn-ún ìwé ìròyìn wo ìwé ìròyìn Saturday Vanguard jẹ́ pé ó jáde ní àárọ̀ yìí ẹ náwó mú ẹ rà ẹ kà ó. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. ẹ fetí sí